ayélé o Ayédèrú òṣìṣẹ àjọ aṣọ́bodè kan gbé ọba ní gogo lu sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní jìbìtì owó tó tó 39.5 million naira lọ́rọ̀ bá di tilé ẹjọ́. Ebun Odun l'Amẹrika fi àdó olóró tó jùlù àwọn Agbesunmọmi ṣe o, àmọ́ síbẹ̀ Amẹrika ṣẹ̀ṣẹ̀ mú ẹ̀yẹ bọ̀ lápò ni. Olori Ileesẹ ológun àti olórí òṣìṣẹ ọmọ ogun orí ilẹ̀ tó fìdí ìpinnu wọn múlẹ̀ láti pa ìgbésùnmọ̀mí àti iṣẹ́ láabi àwọn agbébọn. Ilẹ̀ ń jẹ́ èèyàn o lọ́wọ́ kadiju kàlà lọ́dún yìí àwọn gbajúmọ̀ òṣèré tíátà àti olórin tó kú pọ̀ díẹ̀ o wọ̀nyí làwọn gbajúmọ̀ òṣèré náà tó ti filẹ̀ bora. Ọwọ́ tẹ̀ o Ileesẹ Ọlọpa fi ìgbóró òfin gbé adigunjalè kan lásìkò tó ń ja olùfarakásá kan lólè nípínlẹ̀ Anambra. Èèyàn méje pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Gombe. Gómìnà ṣèdárò àwọn olùfarakásá. Ọmọ ìgbìmọ̀ àjọ TESCOM Olusola AFOO ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ o fún ṣíṣètò oúnjẹ, owó àti ìtọ́jú fún àwọn opó àtàrúgbó láyàjọ́ ọdún. Olori Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ayédèrú òṣìṣẹ àjọ aṣọ́bodè kan gbé ọba ní gogo lu sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní jìbìtì owó tó tó 39.5 billion naira lọ́rọ̀ bá di tilé ẹjọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi ìgbóró òfin gbé ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ali Muhammed, ẹni tí wọ́n ní Ayédèrú aṣọ́bodè custom officer ni, lọ sílé ẹjọ́ májísírèètì ìlú Ògbómọ̀ṣọ́ lórí ẹ̀sùn pé ó lu sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Ọláoyè ní jìbìtì owó tí iye rẹ̀ jẹ́ 39.5 million naira. Gẹ́gẹ́ bí ìwé ìpẹ̀jọ́ tí wọ́n kà ní kóòtù nípa ọkùnrin náà, Muhammed ẹni ọdún márùndínláàádọ́ta 45 years tó pe ara rẹ̀ ní ọ̀gá àgbà aṣọ́bodè ìpínlẹ̀ Ọ̀yọ́ NCS controller fún kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè. Olùjẹ́jọ́ náà ni wọ́n ló ṣèlérí pé òun yóò bá ọba ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti iléeṣẹ́ aṣọ́bodè lásìkò tí wọ́n bá ń polongo ọjà níta gbangba, ṣùgbọ́n tó jẹ́ pé ìlérí náà ló padà já sí jìbìtì owó tó lóko tó lù kábíyèsí. Báyìí ni kóòtù ka ẹ̀sùn pípe ara ẹni ní ohun tí kò jẹ́ tó lòdì lábẹ́ òfin 484 òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ọdún 2000 yàtọ̀ sí ẹ̀sùn oníkókó mẹ́ta míì tí wọ́n tún fi kàn án. Gẹ́gẹ́ bí wọ́n ti kà á ní kóòtù, Ali Muhammed àti àwọn yòókù rẹ̀ tí ọwọ́ òfin kò tí ì bá hùwà jìbìtì náà nípa gbígba 39,500,000 lọ́wọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Ọláoyè. Wọ́n ní èyí wáyé láàrin ọjọ́ 12 àti 19 oṣù kẹwàá ọdún 2025. Gẹ́gẹ́ bí ẹ̀sùn ọ̀hún tí wọ́n kà ní kóòtù ọjà àgbo nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti gbìmọ̀ pọ̀ gba owó pẹ̀lú ẹ̀tàn, olè jíjà àti pípe ara ẹni ní ohun tí wọn kò jẹ́. Yàtọ̀ sí mọ́tò tí Ali àtàwọn yòókù rẹ̀ ní àwọn yóò bá Ṣọ̀ún rà, ilé ẹjọ́ sọ pé wọ́n tún gba owó ìrẹsì àpò púpọ̀ lọ́wọ́ orí adé náà. Èyí ni wọ́n ní ó lòdì lábẹ́ òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Ọ̀yọ́ abala 419 tí wọ́n ṣe ní 2000. Ilé ẹjọ́ tún fi ẹ̀sùn gbígba 9,500,000 naira lọ́wọ́ Ṣọ̀ún kan Ali àti àwọn èèyàn rẹ̀. Wọ́n ní wọ́n lo owó náà fún àǹfààní ara wọn lòdì sí ohun tí wọ́n torí rẹ̀ gbà. Nígbà tó ń dáhùn ìbéèrè kóòtù pé ṣé ó jẹ̀bi tàbí bẹ́ẹ̀ kọ́, Ali Muhammed sọ pé òun kò jẹ̀bi. Èyí ni kóòtù ṣe fi àyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún pẹ̀lú mílíọ̀nù 5 náírà àti onídùúró méjì tó ń gbé lágbègbè kóòtù náà, tí wọ́n sì sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú di ọjọ́ míì tí í ṣe ọjọ́ 28 oṣù kìíní ọdún 2026. Ebun Odun l'Amẹrika fi àdó olóró tó jùlù àwọn Agbesunmọmi ṣe o, àmọ́ síbẹ̀ Amẹrika ṣẹ̀ṣẹ̀ mú ẹ̀yẹ bọ̀ lápò ni. Akọ̀wé iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Amẹrika Pete Hegseth ti sọ pé Amẹrika yóò tún yin àdó olóró míì sáwọn Agbesunmọmi lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá Nàìjíríà láìpẹ́ o. Ìkéde ọ̀hún wáyé lẹ́yìn àdó olóró tí iléeṣẹ́ ológun Amẹrika yìn sí àkàtà àwọn Agbesunmọmi nípínlẹ̀ Sokoto lálẹ́ àyájọ́ ọdún Kérésìmesì. Hegseth sọ lójú òpó Twitter rẹ̀ pé ààrẹ Donald Trump ti kìlọ̀ ṣáájú wípé ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà gbọ́dọ̀ dópin. Torí ìdí náà ló ṣe fi ṣèlérí àti ṣèkọlù sáwọn ikọ̀ Agbesunmọmi ajínigbé tí wọ́n ń ṣèkọlù sáwọn èèyàn ní Nàìjíríà. Iléeṣẹ́ ológun Pentagon
kò fi ìgbà kankan túra sílẹ̀ ẹgbẹ́ Agbesunmọmi ISIS náà sì ti mọ̀ báyìí pé kì í ṣeré rárá. wọ́n ní àwọn sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ikọ̀ ọmọ ogun Amẹrika ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ ìjọba Nàìjíríà fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí àdó olóró tí Amẹrika yìn sáwọn Agbesunmọmi ní Nàìjíríà. ẹ̀wẹ̀ ṣáájú lọ́jọ́ Ẹtì Friday ni mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ Nàìjíríà Yusuf Tuga sọ pé àjọṣe ìjọba Amẹrika àti Nàìjíríà ní àdó olóró tó dáhùn ní Sokoto náà jẹ́. ààrẹ Trump sọ pé láti àárín ọ̀sẹ̀ ọjọ́rú Wednesday ní iléeṣẹ́ ológun Amẹrika ti fẹ́ yin àdó olóró náà sáwọn Agbesunmọmi ní Nàìjíríà. àmọ́ Trump sọ pé òun lòun pàṣẹ fún wọn pé kí wọ́n dúró di ọjọ́ Ẹtì Friday kí wọ́n tó yìn láti fi ṣe ẹ̀bùn ọdún kérésì fún wọn. wọ́n ní àwọn Agbesunmọmi náà ò tilẹ̀ lérò pé àdó olóró náà ń bọ̀ àmọ́ ó bá wọn lójijì. Trump ṣàlàyé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe wípé òun lòun ṣe ìdádúró àwọn ológun pé kí wọn ó jó di ẹ̀yìn ọdún kérésì tí àwọn ò sì fu ẹnikẹ́ni lára. wọn ò tilẹ̀ lérò pé àdó olóró náà ń bọ̀ ó bá wọn lójijì gan-an ni gbogbo àkàtà wọn ló sì jóná ráúráú. ó ní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí onírúurú ẹ̀sìn wà. àwọn mùsùlùmí ní Nàìjíríà kó ìdá 53% nígbà tí àwọn kìrìsìtẹ́nì kó ìdá 45%. àmọ́ ìwà ipá sáwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà ti di nǹkan tó ń kọ ìjọba Amẹ́ríkà lóminú èyí tí wọ́n rí bí inúnibíni àwọn alákatakítí ẹ̀sìn Islam sáwọn kìrìsìtẹ́nì. ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Trump lórí àdó olóró tí Amẹ́ríkà yìn sáwọn Agbesunmọmi ní Sokoto gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó dára. àmọ́ ìjọba àpapọ̀ ti sọ pé àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí làwọn Agbesunmọmi ń ṣekú pa ní Nàìjíríà pé kí ìjọba Amẹ́ríkà ó má rólé apá kan dá apá kan sí. Olórí Ileesẹ ológun àti olórí òṣìṣẹ ọmọ ogun orí ilẹ̀ tó ń fìdí ìpinnu wọn múlẹ̀ láti pa Igbesunmọmi àti iṣẹ́ láabi àwọn àgbébọn. Olórí Ileesẹ ológun ilẹ̀ wa Nàìjíríà Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé tó ń fìdí ìpinnu Ileesẹ ọmọ ogun orí ilẹ̀ nílẹ̀ wa múlẹ̀ láti túbọ̀ tẹpá mọ́ iṣẹ́ wọn tako Igbesunmọmi àwọn agbébọn àtàwọn ìdúnkòkò ọ̀daràn mìíràn. ó rọ ikọ̀ àwọn ọmọ ogun láti wà lójúlá lákànfin sọrí torí àwọn ọ̀daràn náà sábà máa ń lo àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún láti ṣọṣẹ́ láabi wọn. Ọ̀gágun Olúyẹdé sọ ìdánilójú lọ́jọ́ ayẹyẹ ọdún Kérésìmesì lásìkò ètò ìwẹ̀jẹwẹ̀mu pẹ̀lú ikọ̀ 8th Division Section 2 Operation Fasanyama ní àgọ́ iléeṣẹ́ ológun Jiginya ní Sokoto. olórí òṣìṣẹ́ ọmọ ogun orí ilẹ̀ Ọ̀gágun Wahidi Shaibu ló ṣojú fún Ọ̀gágun Olúfẹ́mi. nígbà tó ń bá àwọn òṣìṣẹ́ àti ọmọ ogun Joint Task Force sọ̀rọ̀ ọ̀gá iléeṣẹ́ ológun gbóríyìn fún ikọ̀ ológun fún ìwà akíkanjú wọn lójú ìjà nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn Nàìjíríà ń ṣàjọyọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. ó ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí odi tí kò lè dáwó lulẹ̀ àti ìrètí tí kò lè bàjẹ́. ó sọ wípé nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà ń ṣàjọyọ̀ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún pẹ̀lú àwọn olólùfẹ́ wọn ó ní àwọn ikọ̀ ológun dúró ṣinṣin nínú ojúṣe ìlérí wọn sí Ọlọ́run àti orílẹ̀-èdè. iṣẹ́ ìsìn wọn jẹ́ ìfarajìn ńlá tó ṣàfihàn iṣẹ́ ìwà tó dára iléeṣẹ́ ológun ilẹ̀ wa. ọ̀gá iléeṣẹ́ ológun gbóṣùbà káre fún iṣẹ́ takuntakun ọgbọ́n àti àṣeyọrí iṣẹ́ ikọ̀ ọmọ ogun lábẹ́ Operation Fasanyama. ó jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ ìgbìyànjú wọn ti dá ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú padà ó sì ti mú apá ẹkùn àríwá ìwọ̀ oòrùn àtàwọn ìpínlẹ̀ tó wà nítòsí dúró ṣinṣin. kò ṣàì mẹ́nubà ìṣe pàtàkì fún àjọṣepọ̀ àwọn àjọ elétò ààbò lábẹ́lé tó dúró digbí àti ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára pẹ̀lú àwọn aráàlú. ó tẹnumọ́ pé pínpín ọgbọ́n ìtanilólobó àti ìgbẹ́kẹ̀lé aráàlú ṣe pàtàkì lójúnà láti gbógun ti ètò ààbò tó mẹ́hẹ̀. ó ní bí a ṣe ń ṣe ayẹyẹ àsìkò yìí àti mímúra sílẹ̀ fún ọdún tuntun ó rọ̀ wọ́n láti wà lójúlá lákànfin sọrí kí wọ́n máa ṣàgbékalẹ̀ tó yẹ kí wọ́n sì máa tẹ̀lé àwọn òfin àjọṣepọ̀ àti ìbọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn. Olúyẹdé ṣèkìlọ̀ tako àwọn ìròyìn ìṣinilọ́nà àti ètekéte àyínnìke àwọn ọ̀tá. ó mú dá àwọn ikọ̀ lójú pé ìgbáyégbádùn ikọ̀ ọmọ ogun ló jẹ àwọn lógún jùlọ. ó ṣèlérí nípa mímú ìdàgbàsókè dé bá ìgbé ayé wọn àti ọ̀rọ̀ iṣẹ́ wọn, ètò ìtọ́jú ìlera àti ìtẹ̀síwájú ìgbárùkù ti àwọn mọ̀lẹ́bí ikọ̀ ológun tó wà lẹ́nu iṣẹ́. ilẹ̀ ń jẹ́yàn o lọ́wọ́ kádìjú kálá lọ́dún yìí àwọn gbajúmọ̀ òṣèré tíátà àti olórin tó kú pọ̀ díẹ̀ o. wọ̀nyí làwọn gbajúmọ̀ òṣèré náà tó ti filẹ̀ bora. nígbà tí ọdún 2025 bẹ̀rẹ̀ kálukú tó ṣojú rẹ̀ ni wọ́n kí ọdún tuntun náà kú àbọ̀.
ṣùgbọ́n kò sẹ́ni tó mọ ọdún tó ṣe gbẹ̀yìn. Gbogbo ẹni tó kí ọdún náà káàbọ̀ kọ́ ló ṣẹ́kù sáyé mọ́ lónìí. Kò wù àwọn tí kò sí láyé mọ́ náà láti lọ, àmọ́ àsìkò ló tó fún wọn láti san gbèsè tí gbogbo ẹni tó bá wá sáyé máa ń jẹ. Ìyẹn náà sì ni ikú. Ikú ṣòro lẹ́ka ọ̀tọ̀ọ̀tọ̀, ẹni tó kàn ló sì lè sọ ni. Lẹ́ka àwọn amúlùúdùn lórílẹ̀‐èdè Nàìjíríà, ikú mú àwọn èèyàn kan lọ ní 2025 yìí, èyí sì ni ìròyìn tó yànnàná rẹ̀ bí wọ́n sì ṣẹlẹ̀. Ọgbọ̀njọ́ oṣù kìíní ọdún 2025 ní àgbà òṣèré tíátà Yorùbá táwọn èèyàn mọ̀ sí Asákòkó jáde láyé. Nǹkan bí ọdún méjì ni ọkùnrin náà fi dùbúlẹ̀ àìsàn kí ọlọ́jọ́ tó dé ní 2025. Ọ̀kan lára àwọn òṣèré tí àwọn èèyàn kò gbọ́ nípa rẹ̀ fún ọdún pípẹ́ ni Asákòkó. Pat Ugu, òṣèré tíátà tó jẹ́ ẹ̀yà Ìgbò ní obìnrin yìí, ẹni ọdún márùndínlógójì 35 years péré ní nígbà tó dágbére fáyé lọ́jọ́ karùn-ún oṣù kejì ọdún 2025. Oṣù kẹfà lẹ́yìn tí Pat Ugu sì kú bàbá rẹ̀ ni òun náà jáde láyé, wọ́n sì sin lọ́jọ́ keje oṣù kejì ọdún 2025. Rotimi Raji, adarí eré ni ọkùnrin yìí nígbà ayé rẹ̀, inú balùwẹ̀ rẹ̀ ló sì ti ṣubú lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún 2025. Ọjọ́ kejì ni àwọn aráalé sì tó mọ̀ pé Rotimi Raji táwọn èèyàn mọ̀ sí Genius ti kú. Ọláolúwa Dáre Làwà, ọ̀dọ́mọdé onítíátà yìí rì sínú odò lásìkò tó ń ya iṣẹ́ kan lọ́wọ́ lálẹ́ nípínlẹ̀ Ògùn. Ọjọ́ àbámẹ́ta ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún 2025 ní ìṣẹ̀lẹ̀ aburú náà wáyé. Ọ̀pọ̀ àwọn onítíátà Yorùbá ló sì dárò ọmọdékùnrin náà. Wọ́n ní ikú tó ṣeé dènà ló pa Dáre. Monanisa Stephen, ọ̀kan lára àwọn èèyàn tí Ọlọ́run fún ní ẹ̀bùn ara sísan ni olóògbé Monanisa Stephen. Àwọn kan máa ń fi bó ṣe sanra náà bù lórí ayélujára, èyí tó jẹ́ kó máa kéde lòdì sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ohun tí a gbọ́ pé ó fa ikú rẹ̀ náà ni pé ṣúgà ara rẹ̀ kéré sí bó ṣe yẹ kó tó, bẹ́ẹ̀ ló sì tún ṣe ẹ̀jẹ̀ láti inú láì hàn jáde, internal bleeding. Ọmọtọ́lá Ọdúnsí, òṣèrébìnrin tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè àgbàlagbò tíátà ni ọmọbìnrin yìí. Ó ti ṣiṣẹ́ lẹ́ka ìfowópamọ́ kó tó wọ tíátà ní ọdún 2018 nígbà tó darapọ̀ mọ́ àgbà òṣèré Ọdúnládé Adékọlá. Àìsàn ráńpẹ́ tó tilẹ̀ ti ń lọ lára rẹ̀ ló padà mú Ọmọtọ́lá Ọdúnsí táwọn èèyàn mọ̀ sí Ọmọtọ́lá the actor lọ lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje ọdún 2025. Káyọ̀dé Peters, òṣèré tíátà tó tún máa ń darí eré ni olóògbé Káyọ̀dé Peters nígbà ayé rẹ̀. Ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2025 ló dágbére fáyé ní Toronto, orílẹ̀-èdè Canada. Àìsàn ọlọ́dún pípẹ́ ni wọ́n ló ṣe Káyọ̀dé, ẹni ọdún mọ́kàndínláàdọ́ta 49 years níṣe tí ọlọ́jọ́ fi dé. Tọ́lání Akíntúndé, òṣèré tó kópa nínú eré àgbéléwò kan Everyday People ni Tọ́lání Akíntúndé. Ó gbajúmọ̀ dáadáa nípasẹ̀ eré náà kó tó fi Nàìjíríà sílẹ̀ lọ sí UK. Ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2025 ni ọkàn òṣèré yìí daṣẹ́ sílẹ̀, ó sì dágbére fáyé. Chief Kọ̀ràn, olóògbé Ṣẹ́gun Rẹ̀mí, àgbà òṣèré táwọn èèyàn mọ̀ sí Chief Kọ̀ràn, kú lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2025. Gbajúmọ̀ òṣèré tó máa ń kópa olówó nínú eré ni Olóyè Kọ̀ràn. Ó kojú ìṣòro oríṣiríṣi láwọn àsìkò kan, kò sì fi bẹ́ẹ̀ kópa nínú fíìmù mọ́ kí ọlọ́jọ́ tó dé lẹ́ni ọdún méjìléláàádọ́rin 72 years. Sanko, orúkọ ọmọdékùnrin tó máa ń ṣe ẹ̀fẹ̀ lórí ayélujára yìí gan ni Raji Samad Adesola, ṣùgbọ́n Sanko ni ọ̀pọ̀ èèyàn mọ̀ sí. Ọjọ́ Ajé ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2025 ni Sanko kú nínú ìjàmbá ọkọ̀ tó ní lójú ọ̀nà Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́. Ọmọ ìlú Òṣogbo ni Sanko, ẹni ọdún méjìdínlọ́gbọ̀n 28 years ni nígbà tó ṣe aláìsí. Ayọ̀míkún Olúwaníṣọlá Ọmọbọ́láńlé, gbajúmọ̀ òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá Ọmọbọ́láńlé ló bí olóògbé Ayọ̀míkún, ọmọ kan ṣoṣo tí òṣèré yìí bí fún ọkọ rẹ̀ Sunday Ọmọbọ́láńlé àlùwẹ̀ náà rèé. Ayọ̀míkún kú lọ́jọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2025. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé ó ṣubú ní ilé ìwẹ̀ ni, àwọn ẹbí rẹ̀ padà kéde pé Ayọ̀míkún táwọn míì tún mọ̀ sí Ṣínà kú lẹ́yìn àìsàn ráńpẹ́. Akin Ṣúgà Akínlóye tó fọwọ́ mọ́ olórin ẹ̀mí ni ọkùnrin yìí, òun ni olùdásílẹ̀ Sugar Band. Ó jáde láyé ní Canada ní ọgbọ̀njọ́ oṣù kẹwàá ọdún 2025. Ẹni 50 ọdún ni Akin Ṣúgà. Big Bọ́lájí, olórin ẹ̀mí lòun náà. Bọ́lájí Adédọ̀tun Ọlárẹ̀wájú gan ni orúkọ rẹ̀. Ó sì jẹ́ pásítọ̀ nínú ìjọ RCCG, bẹ́ẹ̀ ló máa ń gbé ohùn sáfẹ́fẹ́. Big Bọ́lájí jáde láyé lọ́jọ́ ọdún àjíǹde ọjọ́ àìkú Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún 2025 lẹ́yìn àìsàn ráńpẹ́ tó
Tolúwalọpẹ́ Adégbóyèga Flora, ọ̀kan lára àwọn òṣèré ẹgbẹ́ Mount Zion tí pásítọ̀ Mike Bámilóyè ń darí ní obìnrin yìí. Oṣù kejìlá ọdún 2024 ló ní ìjàmbá ọkọ̀, ó sì kú lọ́jọ́ kẹrin oṣù kejì ọdún 2025. Gbajúmọ̀ òṣèré nínú eré kan tí wọ́n pè ní Àbátìọ̀ ní Tolúwalọpẹ́ Adégbóyèga Kórèdé Ààrẹ. Gbajúmọ̀ òṣèré míì tó jẹ́ òṣèré Kìrìsìtẹ́nì tóun náà papòdà lọ́dún yìí ní dókítà Kórèdé Ààrẹ tí ọ̀pọ̀ mọ̀ sí Bàbá Gbénró. Olóògbé náà kópa nínú ọ̀pọ̀ eré Kìrìsìtẹ́nì nígbà ayé rẹ̀. Ó jẹ́ olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Calvary Drama Ministry. Ẹni ọdún mọ́kàndínlọ́gọ́ta ni olóògbé Ààrẹ ṣáájú kí ọlọ́jọ́ tó dé. Wọ́n bí Bàbá Gbénró lọ́dún 1966 tó sì dágbére fáyé lọ́dún 2025. Ó fi aya àti àwọn ọmọ sílẹ̀ sáyé lọ. Àdúrà wa ni pé kí Ọlọ́run ó ṣekú ní ìsinmi fún àwọn òkú náà, kí ó sì wà pẹ̀lú àwa tí a wà láyé wà láàyè ká má di òkú òjijì. Ọwọ́ tẹ̀ o. Iléeṣẹ́ ọlọ́pàá fi gbòòrò òfin gbé adigunjalè kan lásìkò tó ń ja olùfarakásá kan lólè nípínlẹ̀ Anambra. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fi gbòòrò òfin gbé ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Nicholas Nweke tí í ṣe afurasí adigunjalè, ẹni tó ti di ògbóǹtarìgì nínú jíjà àwọn olùfarakásá lólè ní àwọn ibùdókọ̀ àti àwọn ibi táwọn èèyàn bá pọ̀ sí. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta Sátidé, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tójúkù Ikenga sọ wípé afurasí náà ló jẹ́ fífi gbòòrò òfin gbé lásìkò tó ń ja olùfarakásá kan lólè. Ikenga sọ wípé ìbọn sakabula, kòròfo ọta ìbọn 5, fóònù itel kan àti ó lé ní ẹgbẹ̀rún kan náírà 1,200 naira tí wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ afurasí lákòókò ìfigbòòrò òfin gbé náà. Ó fi kún pé ikọ̀ ọlọ́pàá láti àgọ́ ọlọ́pàá Central ní Ọ̀kà fi gbòòrò òfin gbé afurasí náà lọ́jọ́ ọdún Kérésìmesì ọjọ́ 25 oṣù kejìlá lẹ́yìn ìgbésẹ̀ akíkanjú tí olùfarakásá náà gbé. Olùfarakásá náà bá adigunjalè náà mú nǹkan lẹ̀ lásìkò tó ń gbìyànjú láti jà á lólè lálẹ́ ọjọ́ náà. Gẹ́gẹ́ bó ṣe wí, ikọ̀ agbófinró ọlọ́pàá ṣalábàápàdé olùfarakásá náà tó ń jìjàgùdù pẹ̀lú afurasí lórí ìbọn tó fi ń digun jalè lágbègbè náà. Lójú ẹsẹ̀ ni wọ́n gba ìbọn ọwọ́ rẹ̀ tó sì tún jẹ́ nínàwọ́ gan pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́pàá. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé afurasí náà kan lu olùfarakásá tó sì béèrè fún fóònù ìbánisọ̀rọ̀ rẹ̀ àti àwọn ohun ìní rẹ̀. Nígbà tí olùfarakásá kọ̀ jálẹ̀ fárígá, níṣe ni afurasí náà ṣínà ìbọn bolẹ̀. Lásìkò náà ni ọta ìbọn lọ bá àwọn èèyàn méjì kan. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn èèyàn tó farapa náà jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí tí wọ́n sì ti ń gba ìtọ́jú. Gẹ́gẹ́ bó ṣe wí, ẹjọ́ náà ti jẹ́ títari lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID Ọ̀kà fún ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra náwó gan àwọn afurasí adigunjalè 5 tó ń díbọ́n bí ikọ̀ fìjìláńtẹ́ láti ja àwọn arìnrìn-àjò lólè nínú ọkọ̀ bọ́ọ̀sì lójú ọ̀nà Ring Road ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ọ̀kà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Tójúkù Ikenga sọ wípé ikọ̀ agbófinró ọlọ́pàá rí ìbọn sakabula 2, ọta ìbọn 5, ọkọ̀ bọ́ọ̀sì aláwọ̀ eérú kan, aṣọ ìbòjú, nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ àti àwọn ohun èlò ọ̀daràn míì gbà padà kúrò lọ́wọ́ àwọn afurasí náà. Ikenga ṣàlàyé pé àwọn afurasí náà jẹ́ fífi gbòòrò òfin gbé nípasẹ̀ ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá RRS Akuzu lẹ́yìn ìwádìí nípa ìdìtẹ̀, ìgbìmọ̀pọ̀, wíwu ìwà ọ̀daràn àti ìdigunjalè. Èèyàn 7 pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Gombe. Gómìnà ìpínlẹ̀ ṣèdárò àwọn olùfarakásá. Gómìnà ìpínlẹ̀ Gombe Muhammadu Yahaya lọ́jọ́ àbámẹ́ta Sátidé fi àìdùnnú ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí àjálù ìjàmbá ọkọ̀ tó dá ẹ̀mí àwọn èèyàn 7 légbodò níjọba ìbílẹ̀ Akko. Àwọn olùfarakásá náà ni a gbọ́ pé wọ́n rìnrìn àjò lọ sílùú Maiduguri nípínlẹ̀ Borno fún ètò ayẹyẹ ìgbéyàwó. Ẹni tó ń kọ̀yà sí ìròyìn ìbànújẹ́ náà, Yahaya, nínú àtẹ̀jáde ìròyìn tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ ọ̀gá àgbà fétò ìròyìn nílé ìjọba ìpínlẹ̀ Gombe, Ismaila Misili, ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìbanilọ́kànjẹ́ àti àdánù ńlá, kì í ṣe sí àwọn mọ̀lẹ́bí nìkan ṣùgbọ́n sí gbogbo ìlú Lawanti níjọba ìbílẹ̀ Akko àti ìpínlẹ̀ Gombe lápapọ̀. Ó ní ikú òjijì àwọn ẹ̀mí tó ṣe iyebíye jẹ́ ìbànújẹ́ ọkàn fún gbogbo èèyàn. Ó fi kún pé kò sí ọ̀rọ̀ kankan tó tu àwọn mọ̀lẹ́bí náà
tó pàdánù àwọn olólùfẹ́ wọn nínú lábẹ́ irúfẹ́ àjálù burúkú bẹ́ẹ̀. Gómìnà bá mọ̀lẹ́bí àwọn olùfarakásá kẹ́dùn, pàápàá jùlọ olórí agbègbè Jalingo Bello Hasan Babangida, ẹni tó pàdánù arábìnrin rẹ̀ àti ìbátan rẹ̀ Idris Lawanti Maigari, ẹni tó pàdánù ọmọbìnrin rẹ̀ àti Idris Isa Lawanti, kánsẹ́lọ̀ tó ń sojú wọ́ọ̀dù Akko, ẹni tóun náà pàdánù ìbátan tímọ́tímọ́ rẹ̀. Ó gbàdúrà kí Ọlọ́run Allah fún àwọn mọ̀lẹ́bí, ìbátan àti gbogbo ìlú Lawanti tọ́fọ̀ sẹ̀ ní agbára àti okun, sùúrù àti ìpamọ́ra láti farada àdánù ńlá náà, kí ó sì fi àánú rẹ̀ bo àwọn ẹ̀mí tí ó kù. Yàyà tún gbàdúrà pé kí Allah dáríjì àwọn àìṣedéédé àwọn olóògbé náà, kí ó gba iṣẹ́ rere wọn, kí ó sì fún wọn ní àlìjánà fìdáù. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan, a ò sì ní rìn lọ́jọ́ tébi ń pa ọ̀nà láṣẹ Elédùà. Ọmọ ìgbìmọ̀ àjọ TESCOM Olusola AFOO ṣe bẹ̀bẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o fún ṣíṣètò oúnjẹ, owó àti ìtọ́jú fún àwọn opó àtàrúgbó láyàjọ́ ọdún. Ọmọ ìgbìmọ̀ lájọ TESCOM nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀nàrẹ́bù Olúṣọlá Joshua Afọlábí, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí AFOO, ní ó nawọ́ ìkíni kú ọdún sí àwọn èèyàn ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ fún ti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésì àti ọdún tuntun tó wọlé dé yìí. Nínú ọ̀rọ̀ ìkíni rẹ̀ tó fi ṣọwọ́ sí akọ̀ròyìn wa, Ọ̀nàrẹ́bù Olúṣọlá AFOO ní àsìkò ọdún jẹ́ àsìkò wíwá ara ẹni, sísàbẹ̀wò sí ẹbí, ará, ọ̀rẹ́, fífúnni lẹ́bùn, ní pàtàkì jùlọ ṣíṣe ètò ẹ̀bùn fún àwọn tó kù díẹ̀ káàtó fún, kí àwọn náà lè ṣe ọdún pẹ̀lú ayọ̀. Ó ní ọdún Kérésì tilẹ̀ jẹ́ ọdún tó ṣàpẹẹrẹ fífi ìfẹ́ hàn, ṣíṣe ìfifúnni, torí tí a bá kíyèsí, a ó rí i pé Ọlọ́run fi àpẹẹrẹ yìí lélẹ̀ nípa fífún wa ní ọmọ rẹ̀ torí ìfẹ́ tí ó ní sí wa. Nítorí náà, ẹ jẹ́ kí àwa náà pẹ̀lú fi ìfẹ́ hàn sí àwọn ẹbí wa, ará àti ọ̀rẹ́ wa, kódà ẹni tí a kò mọ̀ rí, tí a kàn ṣe alábàápàdé, nípasẹ̀ bẹ́ẹ̀ àti fún wọn láyọ̀ àti ìrètí. Nígbà tí ó ń ṣàpẹẹrẹ irú èyí ni ó sọ nípa ètò ọlọ́dọọdún tó máa ń ṣàgbékalẹ̀ rẹ̀, nínú èyí tó ti máa ń pín àwọn ohun tẹnujẹ, owó àti ìtọ́jú ọ̀fẹ́ fún àwọn opó àti arúgbó. Ṣáájú ni ètò ọ̀hún ti jẹ́ ṣíṣe nínú gbọ̀ngàn Àlàó Akálà Legislative tí ó wà nínú ọgbà ìjọba ìbílẹ̀ Gúúsù Ògbómọ̀ṣọ́ ní Àròwòmọ̀lé. Nínú ètò náà, níbi tí olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olóyè Ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Ògúnwùyí, ẹni tí Ọ̀nàrẹ́bù Rótìmí Ọládipúpọ̀ ṣojú fún, bákan náà alága ìjọba ìbílẹ̀ Gúúsù Ògbómọ̀ṣọ́ Ọ̀nàrẹ́bù Oyèníyì Oyèdòkun Timothy wà níkàlẹ̀ pẹ̀lú àwọn èèyàn pàtàkì tí wọ́n dipò òṣèlú mú àtàwọn tí kò dipò òṣèlú mú. Ọ̀nàrẹ́bù Olúṣọlá AFOO jẹ́ kí ó di mímọ̀ pé ṣíṣe àgbékalẹ̀ ètò náà kò sẹ́yìn àti mú inú àwọn opó àti arúgbó dùn, láti fi fún wọn ní ìrètí pé bí wọ́n tilẹ̀ jẹ́ opó, tẹ́rù èèyàn méjì ti di tàwọn nìkan, tàbí wọ́n jẹ́ arúgbó tí wọ́n rò pé kò ságbára mọ́, Ọlọ́run sì wà fún wọn láti lo òun gẹ́gẹ́ bí èèyàn àti àwọn mìíràn bíi tòun láti pèsè ìrànwọ́ fún wọn. Nítorí náà, kí wọn ó má rí ara wọn bí ẹni tí kò ní ìrètí. Ó ní ìrètí ọ̀pọ̀ èèyàn náà ni kádàgbà kádògbó. Bákan náà ni kò sí tọkọtaya tí wọ́n ń gbàdúrà káwọn ó kú lọ́jọ́ kan náà, torí irú ikú bẹ́ẹ̀ kò bójúmu. Nítorí náà, kẹ́nì kò má fi kádàgbà kádògbó tàbí jíjẹ́ opó yọ ẹnikẹ́ni. Àgbà wàá búra bẹ́ẹ̀wì ò sí ọrí, arúgbó òní náà ti ṣèwé ṣáájú. Nínú ọ̀rọ̀ tiẹ̀, alága ìjọba ìbílẹ̀ Gúúsù Ògbómọ̀ṣọ́ Ọ̀nàrẹ́bù Oyèníyì Oyèdòkun Timothy sọ ìtàn kúkúrú tó ní í ṣe nípa àti máa lẹ́mìí ìfifúnni. Ó ní lásìkò kan ṣáájú kí òun tó wà nípò tí òun jẹ́ òṣìṣẹ́ nílé iṣẹ́ kan, lásìkò náà tóun gba owó oṣù òun tí í ṣe 20,000 naira, ní ẹ̀mí kan sọ fún òun pé kóun ó lọ kó owó náà fún ìyá àgbà kan tó ń ta wóróbo nítòsí àdúgbò òun. Ó ní ìgbà tóun dé ilé tí ìyá náà gbé, àánú ṣe òun torí ilé náà ò jọ ibi tí ó yẹ kéèyàn ò máa gbé, ipò tóun sì bá ìyá náà burúkú jù. Ó ní ìyá náà sọ pé ọjọ́ díẹ̀ sẹ́yìn ni òun ti wà níbùlẹ̀ àìsàn, àmọ́ àìrí owó kò jẹ́ kóun ó lọ sí ilé ìwòsàn. Ó ní èyí tún bà òun nínú jẹ́ torí owó tí ó wà lọ́wọ́ òun tí òun fẹ́ fún ìyá náà ní òun lò láti gbé lọ sí ilé ìwòsàn. Alága ní ìtàn kékeré náà tí òun sọ kò sẹ́yìn ètò pàtàkì tí Ọlọ́run lo Ọ̀nàrẹ́bù Olúṣọlá Joshua Afọlábí fún yìí. Bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo nǹkan làwọn èèyàn ti sọ di òṣèlú lásìkò yìí, àmọ́ ká fi tòṣèlú sí, ká yọ tòṣèlú kúrò. Ẹni tí ó bá fúnni lóúnjẹ ni ẹnìkejì èèyàn. Ó wá lu ẹni tó ṣagbátẹrù ètò náà, Ọ̀nàrẹ́bù
ọ̀nàrẹ́bù Olúṣọlá AFOO lọ́gọ̀ ẹnu fún àgbékalẹ̀ irúfẹ́ ètò náà fún nínáwó sáwọn tó kù díẹ̀ káàtó fún lárúgbó àti ní opó tí yóò sì pàrọwà fún àwọn èèyàn míì bẹ́ẹ̀ tí Ọlọ́run bùkún fún láwùjọ láti ṣèrànwọ́ fún àwọn tó kù díẹ̀ káàtó fún. Ó ní nípa ṣíṣe bẹ́ẹ̀ èèyàn fún wọn ní ìrètí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.